ìwòyí o àwọn ìròyìn wa ló ń dé sétí ìgbọ̀nyín láti kànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì lóníròyìn yín lónìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà. Àwọn tí ọ̀rọ̀ kàn gbọ̀ngbọ̀n nínú ẹgbẹ́ òṣèlú PDP bẹ̀rẹ̀ sí ní tanná wo fàákàjà léè tó ń wáyé láàrin mínísítà fún olú ìlú ilẹ̀ yìí Wike tóun ti gómìnà ìpínlẹ̀ Bauchi. Lẹ́yìn ìgbà tí wọ́n gba béèlì Sowore ní mílíọ̀nù 10, Sowore náà tún rí pẹ̀lú pátákó níbi tí ó ti ń kọrin lílọ ní òlò fún Ẹgbẹ́tókùn. Àwọn nọ́ọ̀sì tóun ti àwọn agbẹ̀bí ní ìpínlẹ̀ Ondo kéde lílọ fún ìyanṣẹ́lódì. Lẹ́ka ti àwọn amúlòdùn. Olórin ẹ̀mí kan Jaga Testimony bẹ́jú wo ọ̀rọ̀ fàákàjà tó ń ṣẹlẹ̀ láàrin Mercy Chinwo àti ẹnì lẹ́yìn tí ó ń bá gbòòrìn jáde. Àwọn ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn tí ọ̀rọ̀ kàn gbọ̀ngbọ̀n nínú ẹgbẹ́ òṣèlú PDP lẹ́yìn tí ó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tó fi mọ́ ìgbìmọ̀ amúṣẹ́yá nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún àti ìgbìmọ̀ apàṣẹ ni wọ́n ti bójú wo ọ̀rọ̀ fàákàjà tó ń lọ láàrin mínísítà fún olú ìlú ilẹ̀ yìí Wike àti gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed. Ìròyìn sọ di mímọ̀ pé àwọn tọ́rọ̀ kàn gbọ̀ngbọ̀n nínú ẹgbẹ́ òṣèlú PDP náà ó ní wọ́n ń kọminú lórí bí fàákàjà ọ̀hún bó ti lè dárúgúdù sílẹ̀ tó sì lè mú wọn pàdánù ètò ìdìbò sípò ààrẹ nínú ọdún 2027. Ṣebí gómìnà ìpínlẹ̀ Bauchi iyun Bala Muhammed àti mínísítà fún olú ìlú ilẹ̀ yìí ó ní wọ́n bẹ̀rẹ̀ fàákàjà lórí ọ̀rọ̀ kan lẹ́yìn tí àwọn tí ọ̀rọ̀ kàn gbọ̀ngbọ̀n tí wọ́n kà kún eléyìí tí ò tó nǹkan bó ti wù kó mọ̀ tí ó sì ṣe bẹ́ẹ̀ fi ààyè lẹ̀ fún àwọn ẹgbẹ́ òṣèlú alátakò láti narùn wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ apàṣẹ ní ti ẹgbẹ́ òṣèlú PDP Timothy Ọ̀sàdọ̀lọ̀ ó ní ó ti wá ké pe àwọn olóyè méjèèjì ọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú PDP náà láti wá bí wọ́n ti parí gbogbo fàákàjà léyìí tí ó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì kó má bàa dá rògbòdìyàn sílẹ̀ ní ọjọ́ iwájú, pàápàá jùlọ nígbà tí wọ́n bá ṣetán láti gbé ìgbà ìbò lọ́dún 2027. Lẹ́yìn ìgbà tí ilé-ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá tó ti fi ààyè gba kí wọ́n gba béèlì ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní tó tún jẹ́ olùdíje dupò ààrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí Ọmọyẹlé Sowore pẹ̀lú mílíọ̀nù 10 náírà. Sowore ó ní wọ́n tún padà rí níbi tí ó ti gbé pátákó dání lẹ́yìn tí àkọlé rẹ̀ tó ń kọ orin lílọ báyìí òun ni Ẹgbẹ́tókùn ò lọ. Ṣèbí Sowore òun ni ó jẹ́ pé lára àwọn ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ ó ní bí ó ti ń sọ ọ̀rọ̀ kòbákùngbé sí ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí tóun ti bí ó ti pè é ní aláìmọ̀ọ́ṣe. Sowore ni ó darapọ̀ mọ́ àwọn olùwọ́de lásìkò tí àwọn èèyàn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń gbé àkọlé kiri pé Ẹgbẹ́tókùn gbúdọ̀ lọ tóun náà ti ṣe bẹ́ẹ̀ tó gba ọ̀kan nínú pátákó ọ̀hún láti lè fi ẹ̀hónú rẹ̀ hàn síbẹ̀. Adájọ́ ló ti wá sún ìgbẹ́jọ́ Sowore sí ọjọ́ 8 oṣù kẹrin ọdún tá a wà yìí kó tó mọ ibi tí wọ́n fi gbogbo rẹ̀ gúnlẹ̀ sí. Lábẹ́ ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì tóun ti àwọn agbẹ̀bí NANNM tẹ́ka ti ìpínlẹ̀ Ondo ó ní wọ́n ti fárígá báyìí tí wọ́n sì kéde lílọ fún ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọ̀ọ̀rọ̀ látàrí bí wọ́n ti fi ọ̀rọ̀ léde wípé ìjọba ìpínlẹ̀ Ondo ló kọ̀ láti mú ọ̀rọ̀ wọn gbọ́. Ẹni tó jẹ́ alága ẹgbẹ́ NANNM Felix Orobode ó ní ó kéde ọ̀rọ̀ ọ̀hún fún àwọn oníròyìn nílùú Àkúrẹ́
níbi ó ti ṣe lálàyé pé ìpàdé pàjáwìrì lẹ́yìn tí wọ́n ṣe pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn gbọ̀ngbọ̀n láti lè bójú wo ọ̀rọ̀ tó ń dùn wọ́n lọ́kàn náà, ó ní ó jẹ́ ilé tó já sí pàbó tí ó sì ṣeé ṣe kó mú wọn lọ fún ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọọrọ. Ó túbọ̀ tẹnumọ́ pé ìjọba ìpínlẹ̀ Ondo ló ti ń jẹ àwọn nọ́ọ̀sì ọ̀hún ní owó oṣù látinú oṣù keje ọdún tó kọjá títí wọ oṣù yìí, tó sì jẹ́ wípé owó àlékún owó oṣù lẹ́yìn tí ìjọba pinnu pé yóò mọ̀ fún àwọn òṣìṣẹ́, òun ni àwọn nọ́ọ̀sì ọ̀hún náà ni wọn ò tí ì rí gbà bó ti wù kó mọ̀. Níbẹ̀ náà ni ó ti wá ránṣẹ́ pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún láti gbé ìgbésẹ̀ nìkan mọ́ kóbó kó lè wá àtúnṣe síbi ayé bí ó ti dẹ àwọn nọ́ọ̀sì ìpínlẹ̀ Ondo lọ́rùn lójúnà àti lè jẹ́ kí wọ́n gbọ́ ti iléeṣẹ́ ìlera rò bó ti tọ́ àti bó ti yẹ. Olórin ẹ̀mí ní Jàgá Testimony ti gàrúnwó nǹkan lẹ́yìn tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ pẹ̀lú olórin ẹ̀mí nìmí iyùn Mercy Chinwo àti ẹni tí ó ń bá gbórin jáde Ezekiel Thank God. Jàgá ni ó ń ṣe lálàyé pé Ezekiel Thank God ó ní ó yẹ kó wo ọ̀rọ̀ ọ̀hún fìn. Ezekiel Thank God ó ní kò yẹ kí ó fi ààyè gba àwọn kọlùńkọ́ kọ̀ọ̀kan léyìí tí ó lè mọ mú kí àwọn tí ò mọ Ọlọ́run kí wọ́n mọ yọnu sí ọ̀rọ̀ ẹ̀mí. Ṣebí bàbá gbàgbé pé Mercy Chinwo àti Ezekiel Thank God ó ní àwọn méjèèjì ni wọ́n jọ ń fa ọ̀rọ̀ bí ẹni fa ẹran lórí òpó ayélujára, lẹ́yìn tí ó sì ń kọ ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí nínú látàrí bí wọn ò ti fẹ́ kí nǹkan kan lẹ́yìn tí yóò jẹ́ ti ẹ̀mí kí ó mọ lọ káàkiri débi tí yóò ṣe bẹ́ẹ̀ tí ó mọ̀ fa ìjà ní orí òpó ayélujára. Níbẹ̀ náà ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti wá rọ Mercy Chinwo àti Thank God láti ṣe bẹ́ẹ̀ láti jókòó pọ̀ kí wọ́n sì sọ ọ̀rọ̀ ọ̀hún kúnnákúnná kí gbólóhùn àsọ ọ̀hún kó lè ṣe bẹ́ẹ̀ kó lè gbòdò lọ mú mi. Àwọn ìròyìn wa kò ní jù bá lọ níkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Àkínúsì olóka ìròyìn yìí sétí ìgbọ̀nyín o. Títí ìgbà tèmi àti yóò tún pàdé káfíńrẹ́ àtayọ̀ pàdé o. Ó dàbọ̀.